ẹkú kálẹ̀ ẹ̀yin Ìbàdàn pátápátá ẹkú oríire akílẹ̀ mi ọ̀làbí ọ̀làkùn lẹ́yìn sí ìjọba lójú ẹ̀mí mi Àkàndé Adébísí wọ́n ní dúpẹ́ láàbò mi náà ṣe ọmọ Mákindé mi ṣe nínú gbogbo gómìnà tá a ti ní ṣèyí ló fi hàn ìjọba jù ṣèyí ló fọlọ́ ìjọba ọlọ́run foríjáde tí ó ti sàlẹ̀ òun àtọ́mú tó foríjì Balógun ní òjò tọ́lá lè kọ́ ọmọ Balógun àsìkò alákùnlẹ̀ ìlà yóò dáyé yóò tàn wá sọ́wọ́n àmì o lọ́la Muhammadu àti lọ́la Jésù Kristi Àkàndé Adébísí. Ìrẹ́dẹ̀ o ọlọ́kùnrin ló jòyè ìrẹ́wọ̀lẹ́dẹ́ ọlọ́kùnrin ló jòyè o. Gbogbo ọ̀nà rẹ̀ kú wọ́n máa kí o. Tọ́lárù mi mo máa kí. Kọ́kẹ́ nínú ọ̀lẹ́ Ìbàdàn onígbẹ̀sán ní Ìbàdàn léwọ̀lẹ́dẹ́. Àwọn alága ni mo máa kí o. Tàfíkì Àpàjà. Ẹkùn lédè màmá yín ọlọ́wọ́ àdúgbò